Ẹ káàbọ̀ padà sí orí ìlera pípé lábala níbi tá a ti ń bá àwọn ọkùnrin sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe lè ṣe ìtọ́jú pọ́rọ̀ wọn. Ìtọ́jú irinṣẹ́ ní tẹ́ ẹ̀ ń fojoojúmọ́ lò, ohun àpọ́nlé, ohun táwọn mọ́ọ̀mí tán fi ń bọ yín gbẹ wà ń kéke, táwọn obìnrin bíi tèmi tán tó fi ń bọ yín, tán fi ń ṣàpọ́nlé yín, tán fi ń fún yín lóúnjẹ ní ìsìn ó ṣàyè irinṣẹ́ tó. Ká wá bọ́ sí abala wípé lóòótọ́ gbogbo ọkùnrin ló ní òórùn ara títí rẹ̀, pàápàá iléeṣẹ́ ìgan ó ní àwọn òórùn kan tó máa ń rùn, ṣùgbọ́n òórùn tí ń rùn tí kì í ṣe òórùn tí ó bàjẹ́ àbí òórùn tó lè kóni láyà sókè, ó ní òórùn tó jẹ́ wípé ó wáyé nípasẹ̀ ìlàágùn. Torí ẹ̀ náà ni mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé ẹ jẹ́ ká máa rí i wípé a wọ àwọ̀tẹ́lẹ̀, káwọn ọkùnrin ó máa wọ àwọ̀tẹ́lẹ̀ tí atẹ́gùn ó fi wọlé sí akínyẹmí ara wọn, tí ò fi ní sí ìlàágùn púpọ̀, torí ibẹ̀ kì í ṣe ibi tó yẹ kó oru ó mọ mú. Torí ẹ̀ ni mo ṣe máa sọ fáwọn ọkùnrin wípé kí wọ́n má mọ jókòó kalẹ̀ púpọ̀, torí ó ṣe àìlera fún irinṣẹ́. Ṣùgbọ́n bí òórùn abẹ́ òun bá wá tó yàtọ̀ tó yípo, tẹ́ wá ṣèṣì rí wípé òórùn náà ti fẹ́ máa kan, ó ti le, ó ti yàtọ̀, kò bá mú jọ, bí kẹ́ ẹ bọ́ àbọ̀tẹ́lẹ̀ kíyàwó ní kí a ló dé, kí ló ṣẹlẹ̀, bá alágbájá ìyá ti rí. Ká tètè mọ̀ pé nǹkan kan ti ń bọ̀. Nígbà mìíràn ó lè jẹ́ àìsàn kan ló ti fẹ́ wọlé, bí àwọn àìsàn ibi ìtọ̀, bí àtọ̀sí, bí oríṣiríṣi nǹkan báyìí. Òórùn gan ó lè tètè tàyàn lólobó pé kinní kan ti fẹ́ ṣẹlẹ̀. Ní ọ̀pọ̀ ìgbà ẹ̀yin ọkùnrin ẹ fetí sí eléyìí o, bẹ́ẹ̀ bá rí i pé nǹkan ọmọkùnrin yín ó déédéé rọ̀ àbó bó, kẹ́ wá rí i pé àwọ̀ rẹ̀ ó wá dúdú ju bó ṣe yẹ kó rí lọ, tó wá dàbí pé ó fẹ́ pẹlẹbẹ, àbí pé ẹbẹ́ ṣe yọ́pẹ́ fẹ́ tọ̀ àbí kankan tó ṣe tó dún pùpùpù, ẹ jọ̀ọ́ ẹ má rìn o, eré ni ẹ gbé lọ ilé ìwòsàn. Pọ́rọ́ ti kánnu o, lóòótọ́ kò léegun o ṣùgbọ́n a máa kán. Báwọn ilé èpò ṣe ń pè ní wọ́n ní penis fracture. Tí àwọn nǹkan kan ń bẹ tí wọ́n bá ti bó, tí wọ́n ti kán, tí wọ́n ti bẹ́, ó sì léwu béèyàn bá tètè sáré sí i. Àsìkò tí ó yẹ kí àwọn ọkùnrin lọ rí dókítà rèé o. Tí ẹ bá rí i wípé nǹkan ọmọkùnrin yín ó ní bíi kòkòrò, tẹ́ ẹ rí i pé ẹ ti fi nǹkan sí bí ọjọ́ mẹ́ta kò lọ, ẹ rèé rí dókítà o. Àbí tó bá lọ wú ju bó ṣe wú lọ, tó wú tó wá ń dùn yín díẹ̀díẹ̀, ẹ jọ̀ọ́ ẹ má fi ṣeré rárá, ẹ gba ilé ìwòsàn lọ. Tí ìfọ̀n kòkòrò tó bò níwájú, tó bò lẹ́yìn, tó ń yún yín, ẹ má fi ṣe ṣeré, ẹ má sọ pé fún òru ni òbó òru bá mú, tẹ́ ẹ ti ṣe fi nǹkan sí bí ijọ́ méjì tí ò lọ, ẹ jọ̀ọ́ ẹ gba ilé ìwòsàn lọ. Tí ẹ bá wá rí i pé ó déédéé ń ta yín, ó ṣà ń ta yín, bómi bá ta sí, bí nǹkan bá ta sí tòsí ibẹ̀, ó ń ta yín, ó lè jẹ́ pọ́rọ́, ó lè jẹ́ àwọn hóró tó wà lẹ́yìn, tẹ́ sì rí i pé kì í ṣe pé ó bó, pé bóyá ooru mu jù ó wá bó. Tẹ́ bá ti rí i pé tó bá sì jẹ́ pé ó bó ni, tẹ́ ẹ ti tọ́jú rẹ̀ fún bí ijọ́ méjì, ijọ́ mẹ́ta tí ò bá lọ, ẹ gba ilé ìwòsàn lọ. Lẹ́yìn èyí, tí ẹ bá wá rí i pé nǹkan kan ń jáde ní ojú ibi tí ẹ ti ń tọ̀, tó wá fẹ́ dàbí ikun, àbó ki, àbó fẹ́ yẹ́lò, àbó fẹ́ green, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo bẹ̀ yín ni o, mo rọ̀ yín gidi, ilé ìwòsàn ló kù kẹ́ tètè gbà lọ. Àwọn tó wá burú jù ń bẹ̀ gan-an ni pé kí ọkùnrin ó máa bá obìnrin lájọṣepọ̀ kó wá fẹ́ dà, kí ìrora wá mú kó lè ẹ jọ̀ọ́ o, kó tó di wàhálà ńlá, ẹ gba ilé ìwòsàn lọ. Máa sọ fáwọn obìnrin gan pé kí wọ́n ṣàkíyèsí kíní, torí pé kì í ṣe gbogbo ìgbà tọkùnrin bá ti fẹ́ dà tó pariwo kì í ṣe gbogbo rẹ̀ ní gbádùn o. Yes, I always say not every scream of your partner while making love or about to
reach orgasm is actually orgasmic or ecstatic noises. Sometimes it could be in serious pain because torí pé àwọn àtọ̀ yìí ó fi agídí fẹ́ jáde. Ọkùnrin míì tó bá pariwo kì í ṣe pé ó dùn mọ́ o, ó ń jẹ̀rora ni. Ẹ̀yin ọkùnrin tẹ́ bá rí wípé ẹ fẹ́ dà, kíní ti fẹ́ jà tó fẹ́ jáde lára yín tí ó wá di nǹkan ìrora, ẹ tara ṣàṣà ẹ gba ilé ìwòsàn lọ. Lẹ́yìn èyí tẹ́ bá wá rí i pé ká tó wí ká tó fọ̀ bẹ́ẹ̀ bá ṣe dìde kó tó pé ìṣẹ́jú méjì ó ti dà lẹ́gẹ̀ẹ́rẹ̀. Kó tó di pé màdàmú bínú, ẹ jọ̀ọ́ ẹ tètè gba ilé ìwòsàn lọ o. Tẹ́ bá dẹ̀ tún wá rí wípé àti gbé kíkiní tó dìde wọ́n gbẹjọ́ ńgbà ló wá di gbẹjọ́ kàmọ́rù tó bá ti di fọwọ́pa kò ní pẹ́ dìde. Wàhálà ti wọlé. Kẹ́ ya ṣe kíni, kẹ́ gba ilé ìwòsàn lọ, kẹ́ tètè ya wá solution, kẹ́ wá ojútùú sí ní tó ta kókó wọn. Tó bá ti ń di gbẹjọ́ ẹ para ẹ bá mi fọwọ́ pa, ẹ ṣe kíní kan má bínú Àmọ̀kẹ́ ìwọ ṣáà rọra fọwọ́ pa, bó bá ti pé ìṣẹ́jú méjì nísìnyí yóò dìde. Kí á ní gbogbo rádaràda yun, ìyún ò dá. Oníṣẹ́jú méjì náà kẹ̀rẹ̀ ìyún ò sì dá o. Tó bá ti ń di báyìí ẹ gba ilé ìwòsàn lọ kẹ́rẹ̀ẹ́ tọ́jú ara yín. Tó bá sì jẹ́ pé pọ́rọ́ yún yín náà ní tẹ́ yún ẹ gba ilé ìwòsàn lọ. Bó bá sì wá jẹ́ pé pọ́rọ́ yún yín àbábẹ́ yún yín àbíbì kan yún yín ní ìsàlẹ̀ yìí, ẹ má fọwọ́ yẹpẹrẹ mú o. Gbogbo ohun tí ẹ bá rí àwọn àìmọye ìgbà ló jẹ́ pé nǹkan kékeré báyìí ní tó yẹ kí èèyàn ti rárá kán kó ti parí síbẹ̀ ni ó wá di nǹkan tí ó wù tí ó yọ̀ mọ́yàn lọ́wọ́. Kékeré Yorùbá ti ní kékeré ni wọ́n ti pẹ̀ka àrókò torí bó bá dàgbà tán ẹbọ ni ó mọ̀ gbà. Kówè jẹ́ ti gbogbo ẹ̀yin àgbà tẹ́ wà nílé. Ẹ dákun mo rọ̀ ẹ̀yin ọkùnrin, gbogbo ohun tí ẹ bá rí ẹ jọ̀ọ́ ẹ má fi ṣe ṣeré. Ẹ tètè lọ rí dókítà yín o. Àfikún rẹ̀ ni pé tí a bá wá rí ẹ̀yin ọkùnrin tó jẹ́ pé iṣẹ́ ìjókòó ẹ lè wà lórí ìjókòó fún bíi wákàtí 6-4 ẹ jọ̀ọ́ àbẹ́yìn tẹ́ ń wa ọkọ̀ ọ̀nà jíjìn láti ìlú kan sílùú kejìlá, ẹ dákun o. Bẹ́ẹ̀ bá ti wá débi tẹ́ ń lọ àbí tí àyè ti gbà yín tẹ́ ti kúrò lórí ìjókòó ọ̀hún, ẹ jọ̀ọ́ ẹ ṣàrọ̀ra bọ́ àwọ̀tẹ́lẹ̀ yín kẹ́ wá omi tó tutù. Mi lómi inú amú nǹkan tutù o, ṣùgbọ́n omi tó tutù tí kìí ṣe omi tó lọ́wọ́rọ́, tí kìí ṣe omi tó tutù. Ẹ rọra bù sínú nǹkan kan. Tẹ́ bá ti wẹ̀ tán lálẹ́ ẹ rọra farabalẹ̀ kẹ́ ẹ jókòó sí kẹ́ jẹ́ kí àwọn kíní tí ń dùrọ̀ méjì hun kẹ́ ẹ rí bọnú omi ọ̀hún kẹ́ ẹ jẹ́ kára ó tu àwọn náà. Ó jẹ́ bí ìṣẹ́jú 15-10 lẹ́ẹ̀fi jókòó sí ẹ kì í bọnú omi tó tutù yìí kẹ́ ẹ jẹ́ kára ó tù ú. Torí kì í ṣe ibi tó yẹ ká máa dáná bò. Ọ̀pọ̀ ọkùnrin lónìí wọn ló sọ àtọ̀ wọn di ṣíṣàn o. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire pàápàá ẹ̀yin ọkùnrin kò ní jù báyìí lọ lórí ìkànnì ìlera pípé lónìí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá wo eléyìí ẹ fi ṣọwọ́ sáwọn ọkọ yín àtàwọn olólùfẹ́ yín torí yóò wúlò fáwọn náà. A mọ̀ fèyí ṣe lọ lórí ìkànnì ìlera pípé. A ní ṣàìsàn bẹ́ẹ̀ láìsàn ní ṣe wá. Kókó báyìí lára ọ̀tá le, kókó lára wa ò mọ̀ le. Ó dìgbà kan náà.